Ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa, mo kí yín o nílé lóko lọ́nà lẹ́yìn odi pé ẹ káalẹ́, ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́. Etí tẹ́ ẹ fi ń gbọ́ wa kò ní di, bákan náà ojú tẹ́ ẹ fi rí wa náà kò ní fọ́. Ẹ ò mà ní irun gbé sọnù bí ò ṣe bí ọmọ. Ọlọ́run ò ní jẹ́ a rí wàhálà tó máa kọjá ẹ̀mí wa. Ǹjẹ́ ẹ ti gbọ́? Ẹ jẹ́ ń gbé yín débẹ̀. Ṣé mọ̀ pé àwọn èèrà tí èlọ́mọ nínú. Ààrẹ Gani Adams ó sọ̀rọ̀ ó fakò mọ́ òkun lẹ́yìn ìgbà tí gómìnà Ọ̀yọ́ stéètì ìyẹn Ṣèyí Mákindé lẹ́yìn ìgbà tó sọ pé àwọn agbésùmọ̀mí ti ń wọ ilẹ̀ Ọ̀yọ́ wípé wọ́n ti ya kúrò ní ìlú náà tí wọ́n ti ń ya wọ ilẹ̀ Ọ̀yọ́. Ẹ̀yìn ìgbà yẹn ni ààrẹ ọ̀nà kakanfò ilẹ̀ Yorùbá gbéra. Gani Adams ó ti padà sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ náà. Bẹ́ẹ̀ ni ó ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ẹ̀. Ààrẹ Gani Adams, ààrẹ ọ̀nà kakanfò ilẹ̀ Yorùbá, ìyẹn olóyè Gani Adams, ó ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tí gómìnà Ṣèyí Mákindé sọ wípé àwọn agbésùmọ̀mí wọ́n ń ya wọ ilẹ̀ Yorùbá láti ibi Ọ̀yọ́ wọlé. Bẹ́ẹ̀ ni ìṣẹ̀lẹ̀ ó sọ̀rọ̀ yìí nígbà tí gómìnà Ọ̀yọ́ sọ̀rọ̀ wípé gbogbo ọmọ Yorùbá ẹ jí o nítorí àwọn agbésùmọ̀mí ti wọlé. N tó dẹ̀ lé wọn ni pé ṣe mọ̀ pé tí wọ́n bá finá mọ́ ehoro àbí òkété nínú ihò, ṣe mọ̀ pé speed ló máa bá bọ́ta. Òun lọ̀rọ̀ wọn nígbà tí ìjọba finá wọn àwọn military hit tí wọ́n hit Sambisa, tí wọ́n finá mọ́ wọn ní Sambisa tí gbogbo jìnnìjìnnì mì tí tó bẹ́ẹ̀ ẹ mọ̀ pé tó bẹ́ẹ̀ ìpìlẹ̀ ilé túbú sì mì tìtì, ìpìlẹ̀ Sambisa sì mì tìtì tó fi wá jẹ́ pé wọ́n jàpá. Ṣèyí Mákindé ti wá sọ̀rọ̀ ó níṣẹ́ rí lọ́wọ́lọ́wọ́ báyìí ó ti wá sétí gbọ́ pé àwọn North West tí wọ́n relocate due to military hit ní àbẹ́tẹ̀ wọn àwọn military àwọn army tí wọ́n fúngun mọ́ Sambisa tó fúngun mọ́ àwọn Fúlàní wípé lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ti wá move wá sí ilẹ̀ Ọ̀yọ́ o. Ṣùgbọ́n òun fi ń dá wọn lójú pé kò ṣe nínú ìlú yìí mọ́. Ibikíbi tẹ́ ẹ bá láríwọ̀ ẹ bá wọnú wọlé. Ó ní gbogbo tó bá gbà láòfin fún a ó rí pa lé yín mú. Ọ̀rọ̀ ni ọ̀rọ̀ tó kéde ni. Ó ní wọn ò bá wọnú wọlé a ó rí pé ayọ̀ wọn bí jìgá nítorí àwọn ti ṣetán láti tú gbogbo kọ̀ọ̀rọ̀ wọn bọ́ta. Bẹ́ẹ̀ ni ibẹ̀ ni Gani Adams ti wá sọ̀rọ̀. Ẹ wá gbọ́n tí Gani sọ. Gani ni gbogbo ẹ̀yin gómìnà tẹ́ wà nílẹ̀ Yorùbá ìwọ má dira o. Gani ní kẹ́ ẹ lọ dira o. Ó ní tójú tìyẹ́ làpárò fi ń ran. Ó ní ìwọ má dira o, tó o bá dira ikú pa ọ́ dànù. Ẹ̀rí pa wá. Bẹ́ẹ̀ ni ó ní tójú tìyẹ́ làpárò fi ń ran wípé oníkálukú wọn kọ́ lọ dúdú needful. Ẹjọ́ kí ni needful? Tí ìbáṣepọ̀ ní ká má dira. Azin ó ti yé ẹ. Ìwọ tó bá lè jẹ jíjẹ jẹ jíjẹ. Ìwọ tó bá lè sín sí. Ìwọ tó bá lè jágbẹ́rẹ́ nítorí lọ́wọ́lọ́wọ́ báyìí. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ ló máa sọ pé ìdà omi ń kógun bọ̀ wá o. Nísìnyí Fúlàní ń kógun bọ̀ wá o. Ogun ti dé Ọ̀yọ́ ẹ̀já lọ. Fúlàní ti ń kógun bọ̀ wá o. Wọ́n ti ń kógun bọ̀ wá o. Òun ló mú kí ààrẹ Gani Adams sọ wípé ìwọ má dira o, kó yá tètè dira nítorí wípé wọ́n fẹ́ gba ilẹ̀ Yorùbá. So ẹ ṣẹ̀ṣẹ̀ rùn pé fẹ́ gba ilẹ̀ Yorùbá ni. Ṣé bára nǹkan tá à ń pariwo gbà yẹn nìyẹn wípé ẹjẹ́ á tètè lé àwọn ará bíi. Ṣé mọ̀ pọ́n máa ń sọ pé wọ́n fàyè gba tápà ó kọ́lé ìkùnú. Ẹ ti fàyè gba àwọn ará bíi jù. Ara nǹkan tí ọmọdé yẹn mọ́ ń pariwo nìyẹn pé ẹ ti fàyè gba àwọn ará bíi jù. Ẹ tètè ẹjẹ́ á lé wọn pa kí wọ́n fi orí ilẹ̀ wa sílẹ̀. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ Gani tó kọ́kọ́ jáde yìí, ààrẹ Gani Adams kọ́kọ́ ní entertainer ni bàbá.
bàbá ń kàṣe fọ́ọ̀nù ni bàbá ń ṣe tiẹ̀ ni. Now ó ti wá rí pé ó ti kanlẹ̀ sí everybody lára. Ìgbà tó wá rí pé ó ti ń wọra báyìí, the same ẹni yìí náà lẹ padà wá ń bà. The same olóyè Sunday Igboho yìí tí ó jẹ́ pé ó ń ṣeré, ó ń kàṣe fọ́ọ̀nù, ó ń entertainer ni lòun lẹ́yìn ṣe wá ń bá. Bẹ́ẹ̀ ni Gani sọ̀rọ̀, ó ní mo rọ gbogbo àwọn gómìnà South West ilẹ̀ Yorùbá pé ẹ dira o. Ó ní ẹ máa ṣe tójú tì yẹ, kẹ́ẹ̀dẹ̀ ṣe nǹkan tó bá tọ́, tó túmọ̀ sí pé ẹ lọ rọra yín lágbára. Ìwọ tó bá lè wẹ̀nu àgbo 708. Ìwọ tó bá lè síngbẹ́rẹ́ 365. Bẹ́ẹ̀ ni o, kò máa fojoojúmọ́ síngbẹ́rẹ́. Bẹ́ẹ̀ ni ó dẹ̀ tún jẹ́ kó yé wọn pé security issue ó ló mẹ́ẹ̀. Ó ní kó tó pẹ́ ẹ tètè yá dira dáadáa kẹ́ ẹ jẹ́ ẹ fọ́n ọ̀jà yín lórí security. We will resist any attempt to turn Yorùbá into bandits. Ó ní gbogbo nǹkan tó bá gbà làwọn máa fún ní pé àwọn Fúlàní ò ní lè sọ ilẹ̀ Yorùbá di ilẹ̀ bandits. Ẹ jẹ́ ká tẹ̀jíṣẹ́ àwọn èèyàn, ẹ jẹ́ gbọ́n nǹkan tí àwọn èèyàn sọ. Yorùbá nation la fẹ́ o. Omi ńlá ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lójú. Ìkan ló ní kí ló expect, kí ló máa di ẹgbẹ̀yìn tẹ́lẹ̀tẹ́lẹ̀. No one should cover himself with belief that he will do it. Wọ́n ní reality ni pé result la fẹ́. Àwọn tó bá ní private jet tí wọ́n ní ìwé ìlú, àwọn ló lè kó àwọn àtẹ̀bí wọn lọ. Bẹ́ẹ̀ ni o, àwọn ló lè kó àwọn àtẹ̀bí wọn tó lè kó wọn jápa. Ṣé àwọn tí wọ́n ní kankan kọ́? Báwo lẹ fẹ́ ṣe? Ìkan ló ní pé ìgbọràn sọ̀jẹ̀ bọ rírú lọ. The earlier the better. Kó tètè yá gbé ìgbésẹ̀. Make a move to combat. Pé ṣe rí gbogbo ọ̀rọ̀ ẹnu yìí. Wọ́n ní this useless element because very soon farm work will soon start. Nílẹ̀ Yorùbá iṣẹ́ oko pé o, iṣẹ́ oko á tó bẹ̀rẹ̀. Ṣé mọ̀ pé wọ́n máa fẹ́ máa dí àwọn àgbẹ̀ lọ́wọ́, lọ sóko. Kí irú ẹ̀dẹ̀ má bàa ṣẹlẹ̀, ẹ tètè jẹ́ ká múra sí i. Ọ̀kan náà ló jẹ́ kó wá pé Muslim ticket ẹ lajú yín o. Nítorí wípé Sharia law tẹ́ ń pariwo, pé kó implement ní Ọ̀yọ́ state. Ṣé mọ̀ pé ààrẹ ló ti ń wọ̀ ìbọ̀ yìí. By then you will know the side of your people. Ìgbàlẹ̀ ẹ̀ṣẹ̀ máa mọ̀ pé àwọn arábí yìí ò nífẹ̀ẹ́ yín. Ẹ jẹ́ ká like, ẹ wò, ẹ bá mi share, ẹ comment, ẹ tẹ̀ sójú ẹ jẹ́ ó dún gbàngàn. Ẹ jẹ́ kó yá àwọn èèyàn pé Yorùbá nation nìkan ni ọ̀nà àbáyọ. La fi sọ pé a ó máa bẹ ọ̀bẹ ní bẹ́ṣú ní àṣẹlẹ̀ṣẹ̀ oṣù máa bẹ̀nà. Gbogbo ẹni tó bá láwọn ní dé, ó máa láwọn ní dé bá. God bless Yorùbá nation. Ọlọ́run kó bùkún fún orílẹ̀-èdè mi. Ó dàbọ̀.